Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, gbogbo àwa tá ń follow Imam Agba ìlú Ogbomọṣọ. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kankan wa. Mo sì kí bàbá wa Imam gbogbo ìlú Ogbomọṣọ dáadáa. Ṣé rí tí bàbá ò bá ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí, àwa ò ní mọ bí tá a belong sí. Gbogbo ẹgbẹ́ ọ̀tàn jẹ tí wọ́n fi ń tàn wá jẹ yẹn kò ní máa dá sí wa lójú. Àmọ́ ìsọjáde la fi mọ̀ pé àwọn àfáà wo gan ni ká tẹ̀lé, àwọn wo ni ká sá fún. Ṣé rí mo ní ọ̀rọ̀ mímọ́, òun ni ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí, kì í ṣọ̀rọ̀ pé à ń búra wa. Mo wá rí àfáà kan Dr. Abubaker ikọ́ Sọlaty. Àfáà náà ṣe dáadáa púpọ̀. Dr. Abubaker Sọlaty. Ọ̀rọ̀ lẹ́sọ̀. Àmọ́ dókítà yìí ń sọ wótòwótò. Ọ̀tọ̀ ni Imam. Ìyẹn lè jẹ́ Imam kó wọ́n sí Imam lára rẹ̀. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ òye ni. Ó dùn mí pé PhD holder ni. Kémi náà sì jẹ́ PhD holder. Mo sì kẹ́fí sí pé ṣé ó sì wọ́ọ̀fì kí wọ́n award rẹ̀ ní PhD. Torí Arabic ló ṣe, kò sí Islamic studies. Lọ́tọ́ wá ń ka orin tí wọ́n á rí pé yín tí ń wíhun náà kò yé e. Tó wá ní wọ́n dàda araka ní kọ́ ní bẹ́ẹ̀ bí orin. Wọ́n yẹ kékeré ó yọ pé fílù láàmúrì ni. Kèsè dàda araka ní, wọ́n dàda araki ní oṣù borin jẹ́. Lọ́tọ́ ṣe Arabic with PhD. Tó wá tún wá ń gẹ́gẹ́ bí lórí mímbàrí èsáyè ewu. Tó wá ní ó sì sí arábìnrin tó lọ́rùn jẹ̀mọ́. Ó ti fi escape route kalẹ̀. Ó ní àwọn àkáńtì síkìrì tó dá àwọn kọ́ni ń bá wí o. Kó wá ní kébì àwọn ni ó wàá gbà yọ. Ẹni tí ò bá ti jú ẹni kó tó sọ̀rọ̀ kò dá kéèyàn náà ti jú òun náà torí ó láwọn tá à ń tijú mọ́ lára l'Ógbómọ̀ṣọ́. Ó ṣe kan ń lò níyì tí mo sì l'Ógbómọ̀ṣọ́ ìkúnlé sí ó padà apologize publicly. Ó ní dàgbà bẹ̀rẹ̀ kí bílá ṣe ábí o àníjà mọ́ o. Ó tún wá tọ́jà míì ó tún wá ní o tún bẹ̀bẹ̀ já fún ọ lésì rẹ̀. Ìmáàmù èsẹ̀nu wótòwótò. Ìyá ọkùnrin lọ́rùn. Ẹni ó bá ti gba PhD kìí jábọ́ kìí loose. Ó gbọ́dọ̀ wà guided. Ó gbọ́dọ̀ wà restricted. So n tó bá sì sọ ó gbọ́dọ̀ ní reference. Èèkàn yanu rẹ̀ kó máa wá expose ignorance ara rẹ̀. Dókítà kì í máa ń sọ wótòwótò. Tẹ́ ẹ bá fẹ́ address, you will address in a normal way as a doctor. Ọ̀dọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ àkọ́kọ́ wátàdára kìíní tẹ́ ní ká máa lọ tú. Ṣé bẹ́ẹ̀ lẹ sọ ẹ̀yin náà lẹ tú náà? Imam ti tú ọ̀rọ̀ tiwọn. So Imam yìí sọ wo ibo ni Imam ti bẹ̀yìn publicly. Ẹ wá ní Imam ń sọ wótòwótò. Ẹ sì ta ló fún yín ní doctor gan? Tá bá wo doctor tẹ́ gbà bóyá doctor nínú Sufi. Bóyá doctor wọn onísíkìrì lẹ gbà. Torí kò lè jẹ́ normal doctor kẹ́yìn náà máa sọ wótòwótò tẹ́ ń sọ lẹ́nu yìí. Because ọ̀rọ̀ tí Imam sọ kò tí ì fa wípé ká sọ wípé Imam sọ wótòwótò torí Imam ò takò yín wọn ò sì dárúkọ lé yín. Imam ti là ọ̀nà wọn kan wà nínú tí wọ́n ń dá wákà gidi. Àbòsí ṣe pọ̀ lára ẹ̀yin àfà báyìí. Ẹ̀yin gangan lẹ ń jẹ́ kí àwa tá a jọ mọ kéwú kí nǹkan sú wa láti ṣe. Gbogbo ẹ̀yin àfà yìí à ń tẹ̀lé àwọn àfà náà á sáà ní bí ìwà wọn. Àbòsí lẹ máa gbé kiri ó dáa. Kí ló dé tí gbogbo yóò fèsì sí ọ̀rọ̀ tí bàbá wa Ríbidé sísọ? Ó mọ̀ pé a ti tako original Sufi tó jẹ́ sí wípé ká kú lọ́dọ̀ tọ́rọ̀ ń dábọ́ sọ́dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n á pe ṣéhù lápèjúwe kí ní ìyàtọ̀ ẹni tí pẹ bọ́. Ọ̀rọ̀ tí ń sọ yìí tí n bá bẹ̀rẹ̀ sí ní Musa Buhari nísìn ẹni kíni tá a bá wà ní Adra Kadiriya tí wọ́n bá ń pè jẹ́lá ni a ti fu aláìyá yàmọ́ làárù tí bá a níyà ẹ̀mí mọ́ ẹni kí wọ́n dákẹ́. Èmi ò lọ pẹ̀lú tàwásù yẹn. Ṣé bẹ́ẹ̀ ni mo bí ṣe bí ìmọ̀ràn yẹn kọ́dà rẹ̀ ti yẹn. Àyẹ̀bẹ̀ ni
bẹ́ẹ̀ náà ni mo gbà tí bá gbọ́ yàṣẹ Ibrahim Gausu lílí wàrà àgísílì bìgẹ́sì kàfálímù náà tẹ́ǹfìlì kàrà èmi gbọ́. Kí ló rẹ̀ jẹ́ ń gbọ́ ṣé Abdulkadi òun kò wí? Kí ló rẹ̀ jẹ́ ń gbọ́ ṣé Ibrahim òun kọ́ ló wí? Àbẹ́lẹ́jẹ́jì kò dáa. Kí náà ní sọ̀rọ̀ sí? Ṣé bá ara yín náà níbí? Àbí ọ̀rọ̀ ṣáà ni bàbá wa rí bi dé sísọ yìí. Àárí kankan nu yín kó jáde nítorí wípé bàbá wa rí bi dé sí Súfì ni wọ́n. Ṣẹ́rẹ́ mi bí mo ṣe wà mo sọ ní gbogbo ọ̀nà. Èmi ò sí nínú gúrùpù kankan, ethnic group kan mi ì sí ń bẹ̀. Mùsùlùmí ni mí. Mo ń bó ní Súfì ṣe, mo ń bá Kọ̀dìríyà ṣe, mo ń bá Tìjàníyà ṣe, gbogbo èèyàn ni mo ń bá ṣe. Ìyí tí ń bá rí pé kò ṣeé ṣe nú ẹ̀ ni máa ya mú kúrò. Kódà Sùmùrà àwọn bàbá tèmi nu. So ìmáàmù ò bá ilé yín wí ó wá ń la ẹnu ẹ̀ ń sọ wípé ìmáàmù ń sọ wótòwótò ẹ̀ dẹ̀ sọ pé dókítà lẹ́yìn. Nígbà tẹ̀tẹ̀ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa àmọ́ nígbà tẹ̀ máa parí ọ̀rọ̀ yẹn ẹ parí ẹ̀ pẹ̀lú hatred and you call yourself Muslim and you call yourself PhD holder for that matter. Dr. Abubaker ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó kù díẹ̀ káàtó. Ilé Sọlaty kì í ṣe ilé àbùkù, kì í ṣe ilé ẹ̀tẹ̀. Àmọ́ ẹ má máa sọ̀rọ̀ débi wípé àwa kan máa rí a máa wá fẹ́ yọ ẹnu síbi tí ò yẹ ká yọ ẹnu sí. Imam Ogbomọṣọ àkọ́kọ́ ẹ lè jọ jẹ́ PhD holder. Ọ̀wọ̀ tẹ́ bá lè fún Imam Ọ̀fà, tẹ́ bá lè fún Imam Ìbàdàn, tẹ́ bá lè fún Imam Ìjẹ̀bú, tẹ́ lè fún Imam Abẹ́òkúta, tẹ́ lè fún Imam Ìlọrin, lẹ gbọ́dọ̀ fún Imam Ogbomọṣọ. Ẹ gbàgbé age Imam ìlú ni lẹ wá ń yọ ẹnu wọ́tọ̀wọ̀tọ̀. Ta ni ẹ gan? Kí ni age ẹ? Ṣé nítorí ó tóbi? Ó tóbi ní nàún. Àbí torí o ti lọ dàbí ọ̀pọ̀ ló ti believe pé you can just ranty your mouth on Imam ìlú. Kò tẹ̀ sí respect ń bẹ̀. Kí ló dé? Tí èèyàn bá ní stature kékeré, does that mean pé kẹ́kọ̀ọ́ máa disrespect ẹ ni? Ẹ dẹ̀ ń disrespect àpèrè Imam Ogbomọṣọ. For what reason? Tọ́ bá ti sọ̀rọ̀ kan ó di kí gbogbo yín wá máa wá yọ ẹnu sí lára. Ṣé ẹ lè yọnu sí Imam Ọ̀fà lára ni? Ẹ lè yọnu sí Imam Ìbàdàn lára ni? Ẹ lè yọnu sí Imam Ìlọrin lára ni? Ọ̀wọ̀ tẹ́ bá lè fún àwọn ìmáàmù ilẹ̀ gbọ́dọ̀ fún wọn náà. Èjì ló kéré náà. Gbogbo àwọn ìmáàmù tá à ń sọ yìí, gbogbo wọn the same rank ni wọ́n jọ wà náà. Ẹ wá ń sọ pé ó ń sọ wótòwótò lẹ́nu tiẹ̀ kí wọ́n máa sọ pé kó máa sọ pé ìmáàmù ìlú ń sọ wótòwótò. For him to come out láti lè sọ pé orin tẹ́ ẹ kọ yìí ó bá ṣe kọ́ rèé o báyìí kọ́ ló ṣe yẹ kó rí o. Ṣé yẹn wá túmọ̀ sí pé kẹwàá máa wá sọ pé ó sọ wótòwótò ni? Ilé ńlá nílé yìí náà. Ẹ má jẹ́ tẹ́ bá fẹ́ hàn ẹ hàn normal kì í ṣe pé kẹ fẹ́ fi èèyàn kan hàn látara pé kẹ ta lábùkù. Ṣé bẹ́ẹ̀ náà ṣe gba PhD yẹn kọ́ wá ní ọ̀fà PhD yín ya mọ́ yín lára? Àbí kí wà wá ìká máa wá jáde ká máa tẹnu àbùkù bá PhD yín lára? Ṣé ó máa tẹ́ yín lọ́rùn ni? Àbó máa tẹ́ ọmọ tẹ́ ń tẹ̀lé àwọn ọmọ tó ń tẹ̀lé yín lọ́rùn ni? Ẹ sì pera yín ní PhD holder. Dr. Abubaker ìbádá kẹ́ tún ọ̀rọ̀ yẹn ṣe. Because a lè máa wò kẹ́ máa bú àfa àtiwá kẹ́ ẹ expect pé ká dákẹ́. Ìmáàmù ìlú láìṣe ìmáàmù ìjọ lè wá ń jẹ oṣù wótòwótò. Tẹ́yìn náà bá ti di rí ẹnu ẹ̀rí pẹ́nu yín náà ń jábọ́ wótòwótò. Ẹ sì pera yín ní doctor. You are not a doctor. Ẹ jọ ẹ ń ṣe doctor. Àwa tá àti ẹ̀kàwé gan a gbọ́dọ̀ máa ṣe rádaràda tẹ́ ń ṣe ẹ̀ ń sọ pé doctor tẹ́ ń bú odidi ìmáàmù ìlú. Látara pé wọ́n tú kéwú. Ṣé kéwú kọ́ ló wà ńbẹ̀ ni? Tẹ́ bá mọ kinní kan lọ tú fún ara ẹ̀. Ṣé bí wọ́n ò mọ̀ tó bá mọ̀ wá tú náà? Àbí gbogbo wọn tó ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n ń tú kéwú lórí ẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ lórí ẹ̀ kí ni wọ́n ń padà sọ? Ṣé bí ohun tí mọ̀ọ́mù tú náà ni wọ́n ń padà tú? Àbí ṣe ara ẹni tó sọ̀rọ̀ tí ò tú ni? Ẹ̀yin ò ṣe sọ̀rọ̀ nípa ẹ̀yin ò ṣe sọ̀rọ̀ èyí tí bàbá wa rí bidé sí sọ̀rọ̀ nípa ẹ̀. Adra Kàdíríyà tó bá ń pè jẹ́ra ni a ti fún aláìyá yàmọ́ làárù tí bá a níyà ẹ̀mí mọ̀ ní kí wọ́n dákẹ́.
èmi ò lọ pẹ̀lú tàwásù yẹn ṣe bẹ́ẹ̀ ni mo fi ṣe bí ìmọ̀lọ́ yẹn kọ́dà rẹ̀ ti yẹn àyíbẹ̀ ni bẹ́ẹ̀ náà ni mo gbà tí bá gbọ́ yàṣẹ Ibrahim gàdú lílí wàrà àgísílì bìgẹ́sì kàfálímù náà tẹ́ǹfìlì kàrà èmi gbọ́ kí ló rẹ̀ jẹ́ ń gbọ́ ṣé Abdulkadi òun kò wí kí ló rẹ̀ jẹ́ ń gbọ́ ṣé Ibrahim òun kọ́ ló wí àbẹ́lẹ́jẹ́jì kódà kí náà ní sọ̀rọ̀ sí ṣe bá ara yín náà ní mi. ẹ lè sọ ẹ̀yin alábòsí ìbínú pé ẹ̀yìn tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló ń ṣe ìbínú yẹn ló sì máa bínú bí yín nú pa tó kí ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ rà nígbà gbogbo yín gbogbo ẹ̀yin àfọ alábòsí tẹ́ ẹ wá ń jáde ẹ lè ń ṣe gẹ́gẹ́ ẹlòmíì wọ́n pè sóde èkó mọ́ òde èkó mọ́ náà pè sí o kí ni òde èkó mọ́ fi papọ̀ pé yá Rasulullah wọ́n pẹ̀lú mi ìsóde ìyàwó wàá bá wa ṣe wá sí ìyàwó nígbà tó jẹ́ ẹ̀ prepare anything ilé kalẹ̀ orin lásán ni àrùdù lásán ni orin lásán ni ìdájọ́ ẹ̀sìn kò yé báwo lọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí kò yé àfáà mi máa wà lóde táìmù ìrún máa tó hàn nídìje gbogbo yẹn ẹ̀ ṣàtúnṣe lórí ẹ̀ ìyá Rasulullah orin tọkọ lóde orin lásán lẹ́nu torí ẹ̀ lẹ́yìn ṣẹ́yìn wà bẹ́ẹ̀ nígbà tí ẹni tó kọrin ni gbogbo yín náà bá ẹdẹ́lẹ̀ ayé bórin yẹn kọ́ ni wọ́n sì sọ bórin yóò ó kù díẹ̀ káàtó does that mean pé kẹ́kọ̀ọ́ wá jáde kẹ́ máa wí wótòwótò ni ẹ̀ wá ní Ìmáàmù sọ wótòwótò. Dr. Abubakar Sọlaty wótòwótò ẹnu yín pọ̀ o wótòwótò ẹnu yín pọ̀ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó pọ̀ ju ẹnu yín lọ Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ má bínú àfi títóbi Ọlọ́run ọba bẹ̀yìn èmi ìtẹ́ bá tún rí tó kù díẹ̀ káàtó ẹ mú jáde wọn náà ṣé wọ́n búùyàn lórí múbàrí ni pé wáàsí yẹn orin yẹn ò dá kọ́ má kọ́ wọn àwọn tó ń tẹ̀lé wọn àbí kọ́ wá jẹ́ kẹ́ ẹ kó wọn wọná wọ́n ń kọ́ wọn ní nàá so ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ wa ojú ọ̀nà rí eléyìí ò ṣojú ọ̀nà tábàgbà báyìí àárí báyìí tábàgbà báyìí àárí báyìí ìyẹn ò túmọ̀ sí wípé wọ́n búùyàn lórí múbàrí ẹ sì máa ná bú wọn ṣé bọ́n ṣe ń ṣe múbàrí bọ́n ṣe ń ṣe hútúbà báwo náà ṣe ń ṣe hútúbà mélòó lẹ́yìn ń ṣe ẹ̀yin kí jímọ̀ rí ni. ẹ̀kọ́ tá a mọ̀ nípa hútúbà òun ní pé ká sọ̀rọ̀ nínú kùránì ká sọ̀rọ̀ nínú hadith ká dẹ̀ sọ current affairs ìyẹn táwa gbọ́ tó yé wa nìyẹn ìdẹ́yìn bá mọ̀ tó yé ilẹ̀ máa jáde tẹ́ máa sọ náà ìwọ ni kẹ́ máa wá tàbùkù bá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kẹ́ ń torí pé stature wọn kéré téèyàn bá ti lé 40 close to 50 years ó wá kéré inú ayé mọ́ ni ẹ wá ń sọ̀rọ̀ sí Ìmáàmù ẹ̀ ń ṣe rádáadáa Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin àfáà tẹ́ wá sọ́pọ́ọ̀tì wọn Ọlọ́run níjó bàjẹ́ fún yín òfà àti gbogbo ẹ̀yin àfáà tẹ́ sọ́pọ́ọ̀tì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run níjó burú fún yín jàre ẹ̀yin ní onímọ̀ àwọn àfáà kan náà tù náà lóòótọ́ wọn sọ́pọ́ọ̀tì Ìmáàmù àbọ̀ wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ Ìmáàmù wọn sọ́pọ́ọ̀tì wọn àmọ́ kì í ṣe pé wọ́n bú wọn gbogbo àwọn àfáà yẹn ṣe bá wọn onílàáká ènìyàn bọ̀ mọ́ nítorí tó fẹ́ ṣe wíwí tegbèto Ọlọ́run níjó bàjẹ́ fún wa jàre ẹ̀kọ́ máa dójú ti dókítà wèrè tẹ́gbà ẹ máa dójú yẹn ń sọ wówówolo ẹ ń sọ pé Ìmáàmù ń sọ wótòwótò ẹ̀yin kọ́lẹ̀ ń sọ wótòwótò báyìí Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa Ọlọ́run níjà sọ wótòwótò Ọlọ́run sì níjó dàrú fún wa ọlọ́lá hílàhílàlá ọlọ́lá haúlá wàlá kúwátá ilà abẹ́lá àlẹ́lẹ́ àṣẹ. Dr. Abubakar ẹ try kẹ́ apply wisdom torí doctor sì máa apply wisdom ní àwa tá a ní nǹkan kan lọ́wọ́ kò yẹ ká máa sọ̀rọ̀ sírú yín Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Salamu alaikum.